ó ti yá o Rukayat Alake ní jẹ́ ẹ̀gbọ́n mi màmá rè ẹ̀gbọ́n mi màmá rè o kíkú má pa látìlẹ́yìn mi ẹ̀gbọ́n mi màmá rè ẹ̀gbọ́n mi màmá rè ẹ̀gbọ́n mi màmá rè o kíkú má pa látìlẹ́yìn mi ẹ̀gbọ́n mi màmá rè òjò pa mí o má ṣe pẹ̀gbọ́n mi oòrùn pa mí o má ṣe pẹ̀gbọ́n mi òjò pa mí o má ṣe pẹ̀gbọ́n mi oòrùn pa mí o má ṣe pẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi o àkàlẹ̀ ẹ̀gbọ́n mi ò ní dalẹ̀ òjò pa mí o má ṣe pẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi ò ní ṣọ́kú ẹ̀gbọ́n mi ò ní sọnù òjò pa mí o má ṣe pẹ̀gbọ́n mi. Bàbá mẹ́kìrún Rukayat Alake o Alake o Alake rẹ̀ mo rẹ̀ bá lọ́dọ̀ wọn bàbá rẹ̀ Rukayat Alake ní jẹ́ ọmọ Ìjẹ̀ṣà òṣèré onídàábí ọmọ ẹlẹ́nà àtẹ̀ká mo pẹ́ mọ́ bọ̀ lọ́dọ̀ mi ọmọ ilé náà wẹlé ọmọ apáká ńlá bìdí bàràwò ọmọ òtútù bí àsán ilé àwọn bàbá rẹ̀ ni wọ́n sì máa gbọ́n ẹnu mi àbùkù nìkan wọn ò ní mú ṣe ọ̀rí mi bó ni onílọ́jà pẹ̀rẹ̀ o àṣeyìn sàmọ́dún ọ̀dọ́ ṣe ọdún ìdùnnú ọdún rẹ̀ ló máa ṣe ọ̀ní sọ́dún bànújẹ́ lọ́la lọ́mọ bá èèyàn rẹ̀ ló rán mi wá bí o ọ̀rí Sùlùfàtù Adéjọkẹ́ lónìí wá kẹ́gbọ̀n òun yóò pa kéré àgbáyé dákun bá ń kẹ́gbọ̀n mi dáadáa Rukayat Alake ní jẹ́ aṣíwájú rere tí fẹ́ kẹ́ni ẹ̀yìn gòkè ló jẹ́ ó pé òǹkí ọ̀pẹ òkú kí n ká òkun gígẹ̀ mi ẹ̀gbọ́n mi o òjò ti ń pagún ọjọ́ ti pẹ́ ọ̀rí okùn ọmọ ìyá tó so àkókò níjà láéláé Rukayat Alake o àbúrò rẹ̀ Adéjọkẹ́ ní kí ọ̀pọ̀ pọ̀ kínkì ọdínú ilé ó pé òsè mo dúpẹ́ ó pálá èrè òní tán láéláé ó kò dúró tí mi ní jẹ́ ògùn lè orí Alake o Alake Adé dúró tí mi ní jẹ́ kò sí nǹkan kan títí ayé wọn ní gbàgbé rẹ o Alake o Rukayat o mama Aliyatu mama Imran orí òní jẹ́ òmùsàrí àwọn ọmọ rẹ ìgbà rẹ tí àwọn wà lóhun níjó pọ̀sán yìí orí gangan alájà Rukayat Alake ní jẹ́ mama Aliya mama Imran Adéjọkẹ́ ní kí ọkùn pọ̀ kínkì ọdínú lé ó pé òkun kíkẹ́ òkun gígẹ̀ mi ó mama ní rọ́wọ́n àbámọ̀ fẹnu orí àwọn tí London àwọn kan ṣé wọ́n ń bẹ̀ lálàáfíà ara ànàgún sọ́bẹ̀ ní sílẹ̀ àwọn bàbá rẹ̀ Adéjọkẹ́ ní bọ́délé bẹ̀rẹ̀ kan ìlọ́tìyàn òdìlé Alake Adé alájà Rukayat orí gọ́mọ̀ ní lọ́mọ apáká ńlá bíi bàràwù ọmọ òtútù bí àsán lẹ́yìn olómi lára bí ẹja wọn sì máa kí bàbá ẹ̀yìn ọmọ ẹja ò níyìnbó ìní wọn kò kí àwọn bàbá ẹ̀yìn gangan orí Alake ẹ̀yìn lọ́mọ ẹja ọkọ̀ bà mẹ́ ọmọ òdórí àdé ó fẹ́lẹ̀ péjù ọmọ òru àkìsí ni wọ́n pè kí àwọn bàbá rẹ̀ akìyín nílé bàbá káwọn ní ti màmá Ìjẹ̀ṣà òṣèré onílé òbí ọmọ ẹlẹ́rìn àtẹ̀ká ibẹ̀ ní sílé màmá rẹ̀ ọmọ ẹlẹ́rìn àtẹ̀ká wọn pẹ́ wọn bọ̀ lọ́dọ̀ orí ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀ ìwò kéékèèké iní sasọ wọn lóde ìgbàjọ ọgọlọ tiẹ̀ lásán Ìjẹ̀ṣà èyí ọba ti rí lọ́jà ìnura wá fún mi wálé kí n rohun jó yeye kúrú máa níye ayẹyẹ dúró lóye kó dìnnà Ìjẹ̀ṣà
bàbá ta ni ó dúró lóye kó dìran bàbá yẹn ọgbọ́n torí ọkàn ọgbọ́n jà ọ̀sà ọgbọ́n torí òbí wọn yà Ìjẹ̀ṣà ìjọ Ògún jà Hausa Ògún kó kọ́ ìjọ Ògún jà Ìjẹ̀ṣà wọn lé wọn bè bàbá yẹn lọ Ìjẹ̀ṣà mọ́dù apọ̀ ẹ̀nàdà orí tó gbọ́nra ló ní ọgbọ́n òun lọ mi orí kankan má Ìjẹ̀ṣà ooo ọmọ ẹlẹ́nà tẹ ọ̀ká ọmọ ẹlẹ́nà ìwọlé Ìjẹ̀ṣà orídìí ìṣáná ìlélẹ̀ bọ̀ wá wọn ti múná roko Ìjẹ̀ṣà ńlọsìn tòlótòló ẹrù bàbá ńlọsìn pẹ́pẹ́ ẹ̀yẹ ọ̀rí alájà Rúkáyátù Àlàkẹ́ Adé ó ti sọdún eléyìí wọn tún ṣètò mí sí iná wo iná látọmọ tirẹ̀ pẹ́rẹ́ ẹ̀kún ti ṣe balẹ̀ ọ̀rọ̀ ìjọ àjùmọ̀jù kò ní dídò ọ̀nà nǹkan lójú àgbo àrídùnnú rẹ̀ kò ní dìbànújẹ́ mọ́ lọ́wọ́ ẹ̀ ń bá ní ọ̀pọ̀ olúwa rẹ̀ ní ògbé kúrú jẹ́ lọ́rọ̀ ìbora afẹ́pà láyé máa fẹ́ ná ayé ò ní fẹ́ ọ̀pá omi èsì àárẹ̀ ò ní ṣàrẹ̀ láyé tó bá wọn wá ò ní kú sájò bí èéfín ọlọ́run bá máa wà lẹ́yìn rẹ̀ gangan àṣeyìn sàmọ́dún ọdún ayọ̀ ọdún ìdùnnú ọdún rẹ̀ ló máa ṣe ò alálàkẹ́. mọ̀ pé tó bá níta ní nkọrin ewé láti kan o ọ̀rí gangan ọlámẹ́lẹ́kan lè ní jẹ́ Ibrahim Idrisa tara ìfẹ́ akéwì àgbáyé àgbọ̀ tún gbọ́ níṣẹ́ ìwé lọ́dọ̀ owó tiwa kan òkú